lillahi wa inna ilayhi raji'un. Inna lillahi wa inna ilayhi raji'un. Ẹ káàbọ̀ sórí ìkànnì Yorùbá Connect Worldwide YCW. Ó tún ti ṣẹlẹ̀ o, àwọn awọ̀lú kìlú pa lọ́lọ́, àwọn àlọ́ kó lóun kígbe. Wọ́n ní àwọn afurasí oníwà jàgídíjàgan tẹgbẹ́ Lakurama ni wọ́n tún ti ṣe ìkọlù sí agbègbè Dandikowa ní ìjọba ìbílẹ̀ Mariama nípínlẹ̀ Kebbi, tí wọ́n sì ti ṣekú pa ọ̀pọ̀ àwọn olùgbé agbègbè náà, tí wọ́n sì tún ṣe ọ̀pọ̀ àwọn ènìyàn mìíràn léṣe lágbègbè náà lásìkò tí wọ́n kírun lọ́wọ́. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí náà ló di mímọ̀ nípasẹ̀ alálàyé fún ètò ààbò ìyẹn Bakastin, tí ó sì fi léde lórí ìkànnì abẹ́yẹfò rẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn náà, wọ́n ní àwọn oníwà jàǹdùkú yìí náà ni wọ́n ya wọ agbègbè náà ní àṣálẹ́ àná òde yìí, ìyẹn ọjọ́rú ọjọ́ 25 oṣù tí a wà yìí ọdún 2026 eléyìí tí a wà yìí, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní da ìbọn bolẹ̀ níbi tí àwọn olùjọ́sìn ti ń jọ́sìn nínú mọ́sálásí lọ́wọ́. Ìṣẹ̀lẹ̀ náà ló ti wá yọrí sí bí ọ̀pọ̀ àwọn olùjọ́sìn mọ́sálásí náà bí wọ́n ṣe gbèkúrú jẹ lọ́wọ́ ìbora, tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì tún farapa yánnayànna. Bakasti ìyẹn alálàyé elétò ààbò náà tún wá ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ eléyìí tó ń rán wa létí nípa ìṣòro ètò ààbò bó ṣe ń peléke sí nígun àríwá orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ lásìkò tí ààwẹ̀ Ramadan tó ń lọ lọ́wọ́. Lórí ọ̀rọ̀ arábìnrin kan eléyìí tó jáde síta ní kòpẹ́kòpẹ́ yìí lórí ayélujára TikTok tó ní arákùnrin kan wá fipá bá òun lájọṣepọ̀ nínú yàrá òun. Ìyún arábìnrin ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Abigail Nsika, ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí Mirabel. Ní báyìí, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti sọ di mímọ̀ pé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Nínú àtẹ̀jáde eléyìí tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn fi léde ìyẹn Olúṣèyí bíi Bàbáṣèyí, ó ní arábìnrin náà ló wá fẹjọ́ sùn ní iléeṣẹ́ ọlọ́pàá wípé arákùnrin kan wá fipá bá òun lò pọ̀ nínú yàrá òun. Ó ní lójú ẹsẹ̀ náà ni àwọn ti mú lọ sí ilé ìwòsàn tí wọ́n ti máa ń ṣe àyẹ̀wò láti fìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀. Ó ní kódà àwọn ti fà á lé ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ àwọn obìnrin nípínlẹ̀ Ògùn lọ́wọ́ láti mójútó ètò ìgbáyégbádùn rẹ̀, bóyá ó fẹ́ jẹun ni bóyá ó fẹ́ mu ni. Ó láwọn ti fà á lé wọn lọ́wọ́ bó tilẹ̀ jẹ́ wípé àwọn àròsọ ọ̀rọ̀ kan lọ lábẹ́nú pé irọ́ ni Mirabel ń pa ṣùgbọ́n òṣìṣẹ́ ọlọ́pàá náà ti wá fi ọkàn àwọn ènìyàn balẹ̀ wípé iṣẹ́ ìwádìí ti ń lọ lórí ìṣẹ̀lẹ̀ náà wípé kí wọ́n yéé sọ pé bóyá irọ́ ló ń pa àbó òótọ́ ni, wípé nígbà táwọn bá parí iṣẹ́ ìwádìí náà ni àwọn fi òkodoro àwọn fi tó ń ṣe òtítọ́ làwọn fìdí ẹ̀ múlẹ̀ ni ó ti wá lọ́wọ́ wípé kí wọ́n dẹ́kun láti máa sọ àwọn àròsọ ọ̀rọ̀ káàkiri. I just stayed there. Then later on, I was bleeding. And I don't know why I was bleeding. I thought I got my period. But the person texted me. It turns out this person inserted a face blade into my body and cut me so I could bleed. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin ṣalábàápàdé ìkànnì yìí rèé, ẹ bá wa subscribe sórí ìkànnì yìí Yorùbá Connect Worldwide YCW. Ẹ bá wa like kí ẹ sì bá wa fi èròǹgbà yín ràn sí abẹ́ comment section wa. Ẹ ṣé tẹ́ ń gbọ́ wa.